don't want peace. I want problems always. Who are you? Àlàáfíà fún yín léyìí o. Ẹnu pọ̀, òkè mo ti gbọ́. Hello. Ta ni yín? Má bàa bọ̀. Ta ń gúnyán fún yín? Ta ń tẹ̀yìn lódù? Ta ń tẹ̀yìn fa? Àwa jíyìn rere yín ni. Orúkọ tèmi ni Paiso Lálùdé. Orúkọ tèmi ni Pàìjọ Gbàǹkàládò gbogbo ara kìkì jẹ̀gbà. Kí wàá ní kí n ṣe sí? Senior Evangelist ni. Ẹ mọ̀rú èyàn tí mo jẹ́ àbí? Ẹ fẹ́ máa múnú bí mi. Ajímọ̀rọ̀ rọra wọlé lẹ́pọ̀. Àlàfo gbogbo àwa ìdòkùn. Òféfé ajíkàdodo ọ̀nà ọ̀run. Adé orí àgógó ogún kì í kíje. Tàpọ̀ kì í tasùn. Kí n tó lajú kí n tó dì í. Ẹ parẹ́ bí iṣó. Ọjọ́ lajú rẹ̀. Shine face. Ẹni kọ́ ni babaláwo ọjọ́ kìíní àná ni. Àṣé ní ìgbèkùn ni mo wà onígbà kan ti mọ́. Ajèrè ọkàn rẹ lónìí. Jeremaya ni. wọlé lọ kó lè yíra padà. Wọlé Ṣóyínká ni. Bọ́sẹ̀ bá mu ní ẹsẹ̀ àjò. Àìrọ́sàn arókùn. Bí gèrè bá mu ti à pọ̀. Àìrókùn. Àti gé àtọ̀pẹ̀ ní wèrè túnṣọ́ ti ẹ̀ hàn.